Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àwa ní ọ̀dọ̀ bàbá wa ẹni ọlá ẹni àpọ́nlé àwọn bàbá wa Oba Abdul-Ganiyyi Adekunle Salahuddeen Ajinese 1 Aseyin of Iseyin. Aseyin of Iseyin land. Editor, take it back. Aseyin of Iseyin land. Àwọn bàbá wa náà àwọn ni Ọlọ́run gbé sí ipò yìí, ipò ọlá, ipò àpọ́nlé, ipò tí ọjà sí pé ẹni tó bá wù lọ́lọ́run máa ń gbé síbẹ̀. Ẹni tí Ọlọ́run bá ti sọ pé òun ṣetán láti gbé sípò, òun náà ni máa bọ́ sípò. Ọlọ́run sọ pé yu'til mulka liman yasha. Ẹni tó wù lòun máa fún ní ọlá, ẹni tó bá wù lòun máa gbé sí ipò. Ọlọ́run ọba lọba tí máa ń fìyàn jọba, òun sì ni máa ń fìyàn sí ipò ọba. Torí àwọn ọba ń ṣe déédéé ipò tí Ọlọ́run ọba fún rẹ̀ tó dá ayé wà náà ni Ọlọ́run fi ṣe àwọn kan ní ọba ní orí ilẹ̀ kí àwọn èèyàn náà lè mọ̀ pé Ọlọ́run ọba kan tó wà tó dá gbogbo ayé. Àwọn bàbá wa náà a wà lọ́dọ̀ wọn báyìí èní ní ọjọ́ kẹtàlá ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2012. Ìdí tá a ṣe wá sọ́dọ̀ wọn ìdí méjì ni a fẹ́ béèrè nípa ẹnìkan tí wọ́n pè ní àlùfáà hajj tí a gbọ́ pé ó wọ ìlú Ìṣẹ́yìn ní 1807. A dẹ̀ gbọ́ pé àlùfáà hajj yìí tí ń jẹ́ ṣìrù òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ mọ́ṣáláṣí ní 1800 sílùú Ìṣẹ́yìn. A dẹ̀ gbọ́ pé orípa àwọn nípa ètò ọ̀rọ̀ ẹ̀sìn Islam tí bàbá náà tí ó tó ṣe ní ìlú yìí nípa àti fi Ọlọ́run mọ àwọn èèyàn àti ìpèpè sójú ọ̀nà Ọlọ́run. A dẹ̀ túbọ̀ kún pẹ̀lú àwọn bàbá wa tí wọ́n wà lórí ìjọ náà lọ́hùn. Wọ́n ní cordial relationship tó lágbára pé bí ọba ṣe fẹ́ràn wọn náà ni àfá náà fẹ́ràn ọba náà níjọ náà lọ́hùn. Kó tó wá di pé Sheikh Alimi dé sí ọ̀dọ̀ rẹ̀. Gbogbo ìtàn àti àkáyẹ̀fù ní Sókótó ní Kaduna ní Ìbàdàn lọ́yọ̀ọ́ l'Ógbómọ̀ṣọ́ níṣẹ́yìn gbogbo tá a dé lárí pé wọ́n kọ síbẹ̀ pé àlùfáà Hájì ilé Sheikh Alimi ilé àlùfáà Hájì ni ó dé sígbà tó wà ní ìlú Ìṣẹ́yìn. A ti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀. Lára àwọn ọmọ àlùfáà Hájì yìí tó tẹ̀lé Sheikh Alimi kúrò níṣẹ́yìn ni ọmọ rẹ̀ lèmi jẹ́ tí ń bá yín sọ̀rọ̀ yìí. Àwọn àlọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ Aseyin of Iseyin là ń lé ní láti lè gbọ́ nípa ìtàwọn náà bá gbọ́ lọ́dọ̀ àwọn bàbá nípa ọ̀rọ̀ àlùfáà Hájì àti nípa ọ̀rọ̀ Islam. Ìyẹn jẹ́ ìní. Ẹlẹ́ẹ̀kejì àwọn bàbá tí wọ́n wà lórí òrùlé ní a rí pé àwọn kan ti jọba síwájú kan tó dé but déètì yẹn kò sí ń bẹ̀ wọ́n dẹ̀ lọ bí àwọn bíi 11. So àwọn tó wá ní déètì bóyá àwọn bàbá wa lè ní nǹkan kan tó fẹ́ sọ fún wa lórí wọn àti pé ǹjẹ́ ìyá pa wọ́n pọ̀ àbí bàbá lọ pa àwọn tí wọ́n ti jẹ sẹ́yìn. So a fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa tó wà lórí ilé nìyẹn. Ẹlẹ́kẹta òun ni àwọn achievement táwọn bàbá wa tí wọ́n ti ṣe lórí oyè àbí nǹkan tí wọ́n ń rò tí wọ́n tún fẹ́ ṣe fún Ìṣẹ́yìn torí pé a rí pé èèyàn dáadáa ni wọ́n àṣírí àmì ìjẹni Ọlọ́run lé ara wọn nígbà tí a rí wọn. So kí ẹ̀yin wa kẹ́ máa bá wa ká lọ. Good morning sir. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ jọ̀ọ́ a fẹ́ kí ẹ dárúkọ yín fún wa sir. Ṣé ìgbàyẹn àwọn Dr.Daud Awwal. Ẹ jọ̀ọ́ sà tí a bá ní ká wo ìlú Ìṣẹ́yìn kí ló dé tí wọ́n fi ń pe ìlú yìí ní Ìṣẹ́yìn sà? Normally, Iseyin was not Jordani. It was more settlement. So, wọ́n pè ní mọ̀kí. Wọ́n ti tẹ́lẹ̀. Ẹni tó wọ́n pè jẹ́ olóyìn mọ̀kí ń gbẹ̀mẹ́ ìjọ pé àdúgbò ọdẹ, àdúgbò àgbẹ̀ nǹkan ni wọ́n ti sọ́ di ìlú nígbà tí bàbá ti wà tó jẹ́ Ògbóni. Now, Ògbóni now came from Ìjẹ̀bú Ìwó. Òun lọ́pọ̀lọ́ tẹ̀sí lọ́lọ́pẹ̀ ní Ológun State. Odò yẹn ló ti máa pa ìjà àti pàǹdà. Wọ́n tún gbé lọ àfàkùn ní fásitì. Nígbà òun lọ ọmọ àti ìdébẹ̀ lọ́wọ́ tẹ̀síwájú. Wọ́n tẹ̀síwájú. Ọkọ̀ ló ní orílẹ̀-èdè ní Ológun State. Kẹ́tọ́ ló jẹ́ òṣèlú náà níbẹ̀. Ó dúró síbẹ̀. Àwọn ní àwọn fọlọ́ṣìpù pọ̀. Ara àwọn fọlọ́ṣìpù ènìyàn láti ọ̀fẹ́ ìpàdé. Ara àwọn èèyàn ń tẹ̀lé. Ìgbàlódé kò ń ya. So eventually bàbá wọn ṣe fá fún bàbá wọn ní ó dà àwọn àǹfààní ẹ̀dìgbé
ibi tí wọ́n ti dé o tí wọ́n ti tẹ̀lé wọn kẹ́ inú omi tí ọba ti mú ìlú kù sí mi so odò yẹn lápẹ̀ ní odò adìrẹ ọ̀hún ní tàṣẹ wà ní tòsí mi dájú bí o ti mú mọ́ dájú o ti mú mọ́ so nígbà tó wá dúró ìyàpọ̀ olérò pọ̀ ni wọ́n wá lọ́wọ́ rí ìmọ́lẹ̀ ìyẹ̀fín lórí nìkan ilé lórí yìí àwọn ọmọ tó tọ́ kọ́ kọ́ bí ìfọ́nà ọmọ ẹgbẹ́ rẹ̀ ẹ̀rọ àárín báwo ni àmúṣe ìdíyàn ló ṣe láwọn ti yà fóònù pátápátá. ẹgbà wọn lórí oṣù lórí ìyẹ̀fọ́ bá látà bá mi pápọ̀ mọ́ ẹ̀rọ. àyẹ̀fẹ́ ló fi dé mọ́ mo wá bá fi pápọ̀ mọ́ ọmọ bá dá. ẹ̀ wá sàn ní àgbà wọn ti kí àwọn ọmọ ẹ̀ tó ọdẹ. Àwọn tí wọ́n bẹ lọ́rùn náà lè wà ní pàkíyèsí báyìí. Àbí kò dúró owó òsì ẹ̀fẹ̀lẹ̀ ní 15,000 ẹ̀jẹ̀ ló wà. ọ̀rọ̀ àkíntẹ̀ ẹ̀kọ́ ló máa ń bẹ̀rẹ̀ lè ṣáàlì fún nígbà tó ń tọ́ náà wà ní. àmì fún wọn àlẹ́ yà fún yàyọ̀. Ẹ bò bá gbà ayé lè yóò sọ pé ó ń bọ̀ láti ẹ̀ka ní ìyẹn lówó.